bí mo ṣe ń kí wa kú ìsinmi òní, mo gbàdúrà pé ìsinmi òní kò ní jẹ́ àṣemọ fún wa lórúkọ Jésù. Àwa tá a ṣe ìsinmi àkọ́kọ́ yìí, àwa náà la ó ṣe ètò parí ọdún yìí lórúkọ Jésù. A ó sì pé ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé àti láàyè wa. Orin tí mo fẹ́ kẹ́ bá mi sí, ó wà nínú ìwé orin ìjọ onítẹ̀bọmi hymn 226. Nígbà tí ó bá ṣe díẹ̀ sí, n ó lọ sọ ìsà kékeré lórí orin yìí, torí mo fẹ́ kí àyìn ará ilé kí ẹ mú ọgbọ́n kan tàbí méjì nínú ìtàn orin yìí. Orin náà ni hymn 226. Jìnnà kúrò ní ibùgbé ènìyàn, lágbègbè àwọn adẹ́tẹ̀ mẹ́wàá. Jésù ṣàánú fún wọn, ṣe ìwòsàn wọn. Ọ̀kan ló wá dúpẹ́ mẹ́sàn-án ọ̀dọ́. Mẹ́sàn-án mẹ́wàá káwó san mẹ́sàn-án. Mẹ́sàn-án mẹ́wàá káwó san mẹ́sàn-án. Mẹ́sàn-án mẹ́wàá káwó san mẹ́sàn-án. A dúpẹ́ o. Kí ni nǹkan tí mo fẹ́ kí á fàyọ nínú orin mẹ́sàn-án àdá èyí tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán? Philip Bliss ló kọ orin mẹ́sàn-án àdá, jìnnà kúrò ní ibùgbé ènìyàn. Kí ló ṣẹlẹ̀ tó fi kọ orin yìí? Ó fi ìtàn orin yìí sọ̀rọ̀ nípa bí Jésù ṣe wo adẹ́tẹ̀ mẹ́wàá sàn nínú ẹ̀tẹ̀ wọn, ṣùgbọ́n nínú mẹ́wàá tó wò sàn, ẹyọ kan péré ló wá dúpẹ́ nínú wọn. Ará mi olùfẹ́, ṣé ẹyọ kan tó wá dúpẹ́ ó ní ìwọ ṣe ni àbí mẹ́sàn-án tó yà fìbí sólóore? Ọ̀pọ̀lọpọ̀ oore ló yẹ kó tẹ̀ wá lọ́wọ́ gẹ́gẹ́ bí Philip Bliss ṣe sọ nínú ìtàn orin yìí, ṣùgbọ́n àìmọpẹ́ dù èyí tó kọ́kọ́ tẹ̀ wá lọ́wọ́ kò jẹ́ ká rí mi gbà. Ará mi olùfẹ́, ó yẹ ká ṣe àtúnṣe kí ọ̀pọ̀ ire kó má bàa mọ bọ́mọ wa lọ́wọ́. Ohun tí Philip Bliss gbà wá nímọ̀ràn lórí orin yìí náà ni pé ká jẹ́ ẹni tó mọ oore, ká má ṣe jẹ́ mẹ́sàn-án tí ò mọpẹ́ dù. Oore ọ̀fẹ́ tá a nílò láti mọpẹ́ dù, Ẹ̀mí Mímọ́ yóò fi fún wa bí a ṣe ń kọ 226. Jìnnà kúrò ní ibùgbé ènìyàn, lágbègbè àwọn adẹ́tẹ̀ mẹ́wàá. Jésù ṣàánú fún wọn, wòsàn. Ọ̀kan ló wá dúpẹ́ mẹ́sàn-án. Mẹ́sàn-án mẹ́wàá káwó san mẹ́sàn-án. Oore ọ̀fẹ́ láti mọpẹ́ dù, láti jẹ́ ẹni tó mọ oore, Ọlọ́run yóò fi jíǹkì ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ ká jẹ́ ẹni tó mọ oore kí ọ̀pọ̀ àánú kó lè tẹ̀ wá lọ́wọ́ lọ́dún 2021 yìí lórúkọ Jésù. Ìgbàgbọ́ mẹ́wàá èèwọ̀ ọ̀dàgùtàn olùgbàlà, jọ̀gbọ́ àdúrà mi, ẹ̀ṣẹ̀ mi gbogbo lọ, gbé mi látòní lọ sí jẹ́ tìrẹ. Pé lórúkọ Jésù ọ̀pọ̀ ọdún olùlẹ́ṣẹ̀ lórúkọ Jésù. Kejìlélógún, ẹni ire tó papòdà. Ta ni ẹni náà? Àwọn náà ni bàbá wa olóògbé Pa John Adégòkè Adéyanjú Àdìgún. Bàbá papòdà ní ọdún 22 sẹ́yìn
ọmọ ilé alásòrò ìsàlẹ̀ àfọ̀n ni bàbá ṣe ní ìlú Ògbómọ̀ṣọ́. Orúkọ bàbá wọn ni Pa Samuel Adéyanjú Alásòrò ìsàlẹ̀ àfọ̀n Ògbómọ̀ṣọ́. Orúkọ ọmọ wọn ni olóògbé Ọ̀yọ́lọ́lá Adéyanjú. Orúkọ ìyàwó bàbá ni Elizabeth Adùnọlá Àdùkẹ́ Adéyanjú. Wọ́n gbé ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá tí í ṣe Pa David Adéyẹmọ ní Jos. Ibẹ̀ ni wọ́n ti padà lọ sí ìlú Múbì. Pa olóògbé John Adégòkè Adéyanjú Àdìgún Òpó jẹ́ bàbá rere tí kì í yan ààyò tàbí ìpọ̀sìn nígbà ayé wọn. Wọ́n gba ẹbí mọ́ra, wọ́n fẹ́ràn àwọn ọmọ wọn. Èyí tí ó jẹ́ ayọ̀ gbogbo àwọn ọmọ ni pé wọ́n fún gbogbo wọn ní ẹ̀kọ́ tó yanrantí. Gbogbo yìí náà ni àwọn ọmọ rò pọ̀ ni wọ́n ṣe fi gbogbo ẹnu sọ pé bàbá tí ẹ̀ ń rí tọrọ ọba ni bàbá wọn ṣe. Gbogbo wọn ló panupọ̀ sọ pé àwọn kò lè gbàgbé gbogbo iṣẹ́ rere yìí. Ẹ máa sùn láyé olùgbàlà títí ọjọ́ àjíǹde. Olùkéde ni gbogbo ọmọ Pa John Adégòkè Adéyanjú Àdìgún Òpó. Ó dìgbà o. Orúkọ àwọn ọmọ tó ń ṣeré lẹ́yìn bàbá àwọn nìwọ̀nyí: Ọ̀gbẹ́ni Títàdé Adéyanjú, Olúfúnmiláyọ̀ Aláyàndé, Adégbóyèga Adéyanjú, Adétáyọ̀ Àgbélùyí, Adéwuyì Dòmírèdò Àgbéwuyì, Àgbélùyí Adéwuyì Adéyanjú àti Adékúnbí Àlàdé. Ẹni tí ó ṣe ìrántí yín lórúkọ gbogbo ọmọ àti ẹbí Adéyanjú Alásòrò ni màmá wa Adétáyọ̀ Àgbélùyí. Orin tí a fẹ́ràn jù ni orin àdúrà dídùn. Ìgbàgbọ́ mi wọ̀ ìwọ ọ̀dọ́ àgùntàn. Àdúrà dídùn tó gbé mi lọ kúrò láyé lọ́wájú ìtẹ́ bàbá mi, kí n sọ gbogbo ẹ̀dùn mi fún nígbà bànújẹ́ àtàrò. Àdúrà lábò fún ọkàn mi, èmi sì bọ́ lọ́wọ́ èṣù gbà tí mo bá ń gbàdúrà dídùn. Ìrántí ọdún kan màmá oníwà rere, màmá Elizabeth Adùnọlá Adéyanjú. Èyí ni tàn màmá wa Elizabeth Adùnọlá Adéyanjú ní ṣókí. Màmá Elizabeth Adùnọlá Adéyanjú papòdà ní ọjọ́ 2 oṣù kẹta ọdún 2020. Ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a lò tán yìí ló pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tí màmá kí ayé pé ó dìgbà ó ṣe. Màmá Dickness Elizabeth Adùnọlá Adéyanjú a bí wọn ní ọjọ́ 27 oṣù keje ọdún 1932. Orúkọ bàbá wọn ni Pa David Àmọ́wọ́ Látúndé. Orúkọ ìyá wọn ni Mrs Esther Àwèrò Mọ́tòjọ́ Ọlátúndé ní ilé Pàkòyí ìsàlẹ̀ àfọ̀n Ògbómọ̀ṣọ́. Màmá wa lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní iléèwé Baptist Day School ní Òṣùpá ní ìlú Ògbómọ̀ṣọ́ ní 1939 to December 1948. Màmá wa kọ́ iṣẹ́ amúnidára tailoring pẹ̀lú iṣẹ́ nọ́ọ̀sì tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú bàbá wa Ògúnníyì ní Takí. Màmá wa ṣe ìgbéyàwó pẹ̀lú bàbá wa olóògbé Pa John Adégòkè ní ọdún 1951 ní ilé Alásòrò ìsàlẹ̀ àfọ̀n Ògbómọ̀ṣọ́. Ọlọ́run sì bùkún ìgbéyàwó náà pẹ̀lú ọmọkùnrin àti ọmọbìnrin. Lọ́jọ́ tí bàbá Pa John Adégòkè Adéyanjú Àdìgún Òpó tí ṣe ọkọ màmá pé ọdún 21 gẹ́rẹ́gẹ́ 21 years nínú ilẹ̀ Pàdòdò náà ni màmá papòdà lókè èèpẹ̀. Màmá lọ sí ìlú Ìbàdàn pẹ̀lú ọkọ wọn olóògbé Pa John Adégòkè. Wọ́n gbé ibẹ̀ fún ìgbà díẹ̀. Lẹ́yìn náà wọ́n padà lọ sí ìlú Múbì ní 1962 pẹ̀lú ọkọ wọn tí wọ́n sì ń ṣe iṣẹ́ káràkátà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kí wọ́n tó kó wá sí ìlú Ògbómọ̀ṣọ́. Màmá jẹ́ olùfọkànsìn ní ìlú Múbì tí wọ́n sì fi wọn jẹ díákónì
ní ìjọ First Baptist Church Mobi ní ọdún 1982. Nígbà tí wọ́n dé Ògbómọ̀ṣọ́, wọ́n darapọ̀ mọ́ ìjọ onítẹ̀bọmi Emmanuel Baptist Church tí wọ́n sì jẹ́ ọ̀kan lára díákónì ìjọ náà. Nínú iṣẹ́ ìsìn wọn, wọ́n jẹ́ alága ẹgbẹ́ obìnrin rere Emmanuel, wọ́n jẹ́ akápò ẹgbẹ́ obìnrin ìjọ náà, ọmọ ẹgbẹ́ olùfẹ́ rere nínú ìjọ onítẹ̀bọmi Emmanuel ni màmá ṣe. Màmá wa Elizabeth Adùnọlá Adéyanjú, gbogbo àwọn ọmọ yín ló mọ rírì yín nígbà ayé yín. Ikú yín dùn wọ́n jọjọ, ṣùgbọ́n àwọn iṣẹ́ rere yín ń fún wọn ní ayọ̀ lójoojúmọ́ pé ẹ sì wà láàyè síbẹ̀. Èyí náà ló mú gbogbo wọn sọ pé bí ẹ̀ bá máa tún ayé wá, yóò wu àwọn láti ní yín gẹ́gẹ́ bí ìyá àwọn. Gbogbo wọn ló sọ pé ẹ máa sùn láyà olùgbàlà. Àwọn tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni àbúrò wọn Reverend Ọlátúndé retired, gbogbo Alasoros family, Adeyanju's family, gbogbo àwọn àbúrò mọ̀mọ́ ìjọ Emmanuel Baptist Church Ìsàlẹ̀ Àfọ̀n, ìjọ First Baptist Church Mobi, gbogbo dákúnà ìjọ pátá àti olùṣọ́ àgùntàn ìjọ Reverend Dr. D.A. Adéwọlé. Orin tí wọ́n fẹ́ràn jùlọ ni Olúwa ìwọ ni ó yẹ. Orin náà ni ikú ká mọ́ màmá lẹ́nu. Olúwa ìwọ ni ó yẹ láti gbọ́ gbogbo ọlá, nítorí ìwọ ni ó dá ohun gbogbo. Olúwa ìwọ ni ó yẹ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé tí màmá wa gbé. A gbàdúrà pé lórúkọ Bàbá, Tọmọ àtẹ̀mí mímọ́, ẹ̀yin ọmọ Ọlọ́run yóò fún yín ní ẹ̀mí gígùn àtàlàáfíà. Ìrántí ayọ̀ ni ó ṣe ìrántí lórúkọ gbogbo ọmọ màmá wa àgbélú yìí. Lórúkọ Jésù, ẹ̀má yóò máa tì yín lẹ́yìn tó sì wà pẹ̀lú gbogbo ọmọ lórúkọ Jésù. Lóró olóore ẹ̀jẹ̀ àtúndòdò Jésù, òjì gbẹ́kẹ̀lé ọkàn lẹ́yìn ọ̀rọ̀ kọ́lá Jésù. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mi ráyè yàrá ìní. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mi ráyè yàrá ìní. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ wá sórí ètò. Kí bàbá wa kábíyèsí Oje Ọlájídé, kí Dípò Gabriel láti ọ̀gá akọrin ìjọ Methodist Cathedral Arúmọlé, mo kí Mr. Alákìnwé Lámì, Fẹ́rànmi Ọlájídé, mo kí yín, mo kí Julius, mo kí Mr. Sunday Akande, mo kí Mr. Sola láti Methodist Cathedral Arúmọlé, mo kí ẹnjìníà wa pẹ̀lú ẹ̀mí ṣiṣẹ́ ẹnjìníà Láwùjọ àti Dámilọ́lá tó pè wá wọlé. Lórúkọ Jésù, ìsinmi òní kò ní jẹ́ àṣemọ fún gbogbo ẹ̀yin tẹ́ ṣe ìrántí àti ọjọ́ ìbí. Ayọ̀ ni yóò máa jẹ́ fún yín lórúkọ Jésù Kristi.